kó tó wá bí mi ní stupid question kọ́kọ́ béèrè lọ́wọ́ ara ẹ pé èmi lágbájá ọmọ lágbájá sórí mi ò ní burú fọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí àwọn ọ̀rọ̀ kan wà téèyàn gbọ́dọ̀ máa béèrè lọ́wọ́ adult as in ayílékọ tó mọ̀ rí tó rírí tó mọ̀ anything nípa ìgbésí ayé ẹ̀ mú swingi tèmi ò dẹ̀ dáa torí èmi fúnra mi ti discomiro. má jẹ́ kí nǹkan tí mo bá ń ṣe bọ́dà ẹ o kì í ṣe relative mi èmi àti a kì í ṣe mọ̀lẹ́bí o mọ̀ mí rí mi ò mọ̀ ẹ́ rí ó ti yé yín kì í bínú ọmọ àlè èèyàn ló ń fà á èèyàn ò lè ṣàdédé máa ṣe wèrè ó ń padà bọ̀. mo realize pé when you keep quiet look at Bola Omo Ekiti. Look at Bola Omo Ekiti. Funny enough, Bola Omo Ekiti, her senior wife might not be the problem. Sherry, inú iṣẹ́ tíátà yẹn, ṣe ló dàbí èpè àti ègún. Inú iṣẹ́ tíátà yẹn ṣe ló dàbí èpè àti ègún. Sherry, àwọn tó kóra wọn jọ tó ń ṣiṣẹ́ aburú yìí, ọ̀run nìkan ló lè mú wọn balẹ̀. Tó dẹ̀ ti mú wọn balẹ̀. Lady yẹn mo rí tóun náà fẹ́ wọnú ẹ̀wọ̀n tó bá yẹ everybody á sọ̀rọ̀ sókè kúrò mẹ́rin pátápátá ibi tó wà yẹn èrí pé bẹ́ẹ̀ mo ti ń ṣe nǹkan so lè wá bí lè wá ẹ̀wọ̀n wàá sọ sẹ́yìn wàá rí kíní bàbá yẹn wàá sọ báyìí. ẹ rí i pé Bọ́lá Ọmọ Èkìtì ó fèsì the same thing tí mo face Bọ́lá Ọmọ Èkìtì ó fèsì the same thing tí mo face. Bọ́lá Ọmọ Èkìtì wá lọ arrest ẹni tó ń bully ẹ rí pé Bọ́lá Ọmọ Èkìtì ò lọ sọ́dọ̀ Monimus kí ni Monimus tó ṣorí burúkú táìmù tí wọ́n ń kó bo Monimus ni Bọ́lá Ọmọ Èkìtì gbẹ́nu lọ síbẹ̀. Sherry, if you don't learn from this thing, a lot of them thought they are peppering me. They are not peppering me. Sori tásìkò yẹn bá ti tó fúnra ẹ ló máa fẹ́ sáré ẹrin wọ̀ inú páńpẹ́ tán dẹ́lẹ̀ fún ẹ. Òun náà mo sọ ìwọ park ọjà yẹn forúkọ sí everything sí. So if you notice this thing sọ fún mi pé o notice ẹ tó bá wo ẹ jẹ́ kí n name drop kí n sọ bí Ìyábọ̀ Òjó ṣe máa operate fún yín ẹ jẹ́ kí n sọ fún yín Ṣeyẹ́dún ọmọ mi tí mo fẹ́ràn ni kò dẹ̀ sí nǹkan kan tó lè jẹ́ kí n yé tiẹ̀ meanwhile Ṣeyẹ́dún àtàwọn Ìyábọ̀ àtàwọn Ràkúnmí Òjó sí tẹ́lẹ̀ the moment tán rí wípé mo wà lẹ́yìn Ṣeyẹ́dún ó hàdì fún wọn láti mú Ṣeyẹ́dún tán ó lọ bá wọn àǹtí láti inú oyún òkọrin fún mi wọ́n wá àpọ́ìntì Ṣeyẹ́dún kó lọ sọ́dọ̀ ẹni tí kò pọ́n bẹ́ẹ̀dẹ̀ tèmi lé torí pọ́n ti mọ̀ pé society máa condemn Ṣeyẹ́dún without Lizzy Anjorin saying anything so gradually your fame will fade off fúnra ara ẹ ló máa gbé ẹsẹ̀ àti ara ẹ lọ fi bà tiẹ̀ jẹ́. Ìyábọ̀ Òjó was never their friend. She will make friends with them because ó need láti tì wọ́n kó lọ bá yí ara wọn jẹ́. tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí wọ́n sọ nínú fídíò yìí ẹ ti gbọ́ nǹkan tí Bọ́lá Ọmọ Èkìtì sọ ṣáájú ẹ sì ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó ti sọ nípa Bọ́lá Ọmọ Èkìtì náà kí ni ẹ lérò wípé ó ṣẹlẹ̀ ǹjẹ́ rò wípé ọ̀rọ̀ tí Bọ́lá Ọmọ Èkìtì sọ yìí ṣe rò wípé Lizzy Anjorin ló ń bá sọ̀rọ̀ ni tàbí ó kàn ń sọ títí rẹ̀ ni ó tí ẹ bá lérò ẹ̀yin èèyàn wa ẹ sọ sí comment section. Àwọn tèmi kọ̀ nìyẹn àwọn tèmi ò tún àwọn tèmi ṣe sá fún wọn nìyẹn